Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Africa Media Live TV lórí YouTube tí a fìkàlẹ̀ sí ìlú Èkó. Òtúsànyà lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Adébọ́lá Adégoróyè Àkànní Olóhùnyọ̀ lórúkọ tèmi ń jẹ́. Jíjagunlábí àti Dìgbòbìnrin jà the one and only Baba Gbádùn General ló ń kí yín lórí ètò Sọ́tiẹ̀ kí n sọ tèmi lórí ìkànnì Africa Media Live TV. Kí n tó tẹ̀síwájú, màá bẹ̀rẹ̀ ètò tòní láti pé kí ló máa ń ṣe àwa ọmọ Yorùbá tí a máa ń ṣera wa tá a sì máa ń jẹra wa lẹ́yìn ẹsẹ̀. Kí nìdí? Kí ló máa ń fà tá a máa ń ṣe bẹ́ẹ̀ fúnra wa? Ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá lónìí ó wá láti ìdílé Ògúngbè, ìkan nínú àwọn òṣèré orí ìtàgé tí a mọ̀ sí Ṣẹ́gun Ògúngbè àti ìyàwó rẹ̀ àná Wunmi Ajíbóyè. Mo rí fọ́nrán kan tó ń lọ káàkiri lórí ayélujára òpópónà Facebook tí arábìnrin ti sọ̀rọ̀ tó ti ń sunkún pé depression pààyàn, ẹ má ní òun lára, ẹ má fi depression ṣe òun léṣe, ẹ fi òun sílẹ̀. Ó mú àwọn gbólóhùn kan sílẹ̀, ó ní ìwọ obìnrin wo lo gbàdúrà pé nǹkan tójú òun rí nílé Ṣẹ́gun Ògúngbè kójú ẹ àbí kójú àwọn ọmọ ẹ rí. Mo feel fún torí ọkùnrin lèmi náà, kò dẹ̀ sóbìnrin tó máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn tínú ọkùnrin náà máa sì dùn sí láyéláyé kò ṣeé ṣe. So mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwa Yorùbá tá à ń tákù arábìnrin fáwọn ọ̀rọ̀ tó sọ. Torí ó sọ̀rọ̀ gan, omi jábọ́ lójú ẹ̀. Kódà ó tún sọ lọ́dọ̀ Alhaji Musiliu Àyìndé Akínsànyà MC Oluomo. Torí ó sọ pé àwọn èèyàn sọ pé MC Oluomo ló ṣe patí fún òun. Ó dẹ̀ dùn, ó ní MC kọ́ ló ṣe patí fún òun o. Ó ní àmọ́ ìjọ tí wọ́n dé s'Óṣogbo ní patí kọ̀lá tí wọ́n dé, òun àtàwọn kọmití táwọn jọ gbìmọ̀ pọ̀ láti ṣe patí, òun àti wọ́n dé lọ sọ́dọ̀ MC Oluomo láti lọ kí. Ó ní ìjọ yẹn ni MC Oluomo ṣẹ̀ṣẹ̀ fún òun lówó. Kí ló wá dé tẹ́ wá sọ pé MC ló ṣe patí fárábìnrin? Kí ló dé? Ó sọ̀rọ̀ gan, ó sọ̀rọ̀, mi ìfẹ́ jẹ́ pé ẹnu mi lè máa ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ. Mo máa play fọ́nrán kan fún yín, but a ní lè play ẹ̀ tán, a kàn máa play ìwọ̀nba fún yín náà ni. Níbi tó ti sọ pé Ṣẹ́gun Ògúngbè nǹkan tójú òun rí níbẹ̀, òun ò lè gbá mọ́ra mọ́, ẹ̀mí òun ò sì gbé mọ́, kóun fi àyà òun tọ́jú àwọn ọmọ òun. Fún ìdí èyí, àwọn nǹkan tí Ṣẹ́gun Ògúngbè ń ṣe bí kó máa bá igbá sùn, kó máa bá tàmẹ̀dùn sùn, tó tún fúnyàn kan lóyún, tó tún lọ ṣe kinní kan ní abẹ́ òrùlé òun tó sì jẹ́ kó rí bẹ́ẹ̀. Mr. Ṣẹ́gun Ògúngbè, ẹ sínú gan o. Tó bá yẹ pé bó ṣe jẹ́ ní arábìnrin ṣe sọ, I'm sorry to say o. Tẹ́ bá tẹ̀ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, at least ẹ ṣe sókèrè, ẹ má ṣe síbi tí ìyàwó yín wà rárá. Sọ tiẹ̀, sọ tèmi, ètò tá a wà, èmi sọ tèmi ni. Tó bá yẹ pé ẹ̀gbọ́n mi nìyí ni, mi ò mọ nǹkan tí mi lè ṣe fún yín o. Tẹ́ bá tẹ̀ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, òkèèrè lẹ máa ṣe sí, kò dẹ́ kẹ́ ṣe síbi tí ìyàwó máa ti gbé fi mú kéèrún rẹ̀ rárá. Ẹ fi wá ń bá èèyàn sùn ní abẹ́ òrùlé ìyàwó yín. Ìyẹn ó kù díẹ̀ káàtó, kò ń ṣe nǹkan tó bójúmu rárá, kò ní ṣe nǹkan tó yẹ kó máa fetí gbọ́ pé ẹni báyìí ń ṣe. Torí ẹ̀yin làwa ń wò tá fi ń ṣàríkọ́ṣe, kò yẹ ká máa fetí máa gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn pé ẹ̀yin náà tún ṣe bẹ́ẹ̀. I'm sorry to say, sir. Ẹ̀yin fans wa, ẹ wo fọ́nrán yìí, a ní lè play ẹ̀ tán, wàá máa play nínú ẹ̀ fún yín. Níbi tí ìyàwó Ṣẹ́gun Ògúngbè ti sọ̀rọ̀, ó sọ̀rọ̀, ó gbúsẹ́, kódà ó ń lẹ́yìn patí tóun ṣe tí òun ìfẹ́ pọ̀ jù, òun land hospital tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, tí kò jẹ́ kó rí bẹ́ẹ̀. So ẹ̀yin olólùfẹ́ wa, ẹ wo fọ́nrán tí a fẹ́ play fún yín. Lẹ́yìn yẹn, a máa padà sórí ètò, ẹ máa sọ tiyín
èmi náà dẹ̀ ti èmi ti sọ tèmi náà but èmi náà ti sọ tiyín fún wa. Ẹ má gbé kúrò ńbẹ̀, Africa Media Live TV ní kẹ́ máa subscribe sí, òun ní kẹ́ máa like, kẹ́ máa comment, kẹ́ dẹ̀ máa share. Ẹ má gbé kúrò ńbẹ̀ o, à ń bọ̀. ẹ jọ̀ọ́ lẹ jẹ́ kí n ṣe yá àwọn ọmọ mi kalẹ̀. Kí ni mo ṣe fún yín gangan náà? Everywhere kí n má ti comment sórí post àwọn colleague mi báyìí ẹ má bẹ̀rẹ̀ sí ló máa bully mi bẹ́ẹ̀ ni kí ni mo rà ń gba yín wáyìí? Ṣé mo kọ́ tí Segun Ogungbe ṣe fún mi ni? Ṣé mo kọ́ tó fojú mi rí ni? Obìnrin wo ló gbàdúrà pé ibi tó ń bímọ sí kókó kúrò ń bẹ just like that without achieving anything? Why? You guys should stop all this thing. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. The last time tí mo ṣe final burial mom sí mi bí ṣe bẹ̀rẹ̀ sí ní bully mi náà nìyẹn kò sí nǹkan tẹ̀sán tán for a whole 3 good days mo fọwọ́n tí mo fi ń ké tí mo get ara mi for that good 3 days I'm not with myself at all. Mo need to land hospital ni I'm taking injection. Why? You guys should leave me alone. Let me live my life. Ẹ jọ̀ọ́ ṣé ọkùnrin tí ò bá respect yín kò sọ́kùnrin tí ò kì í ṣèrànù náà kò sí ọkùnrin tí ò kì í ṣèrànù kò sọ́kùnrin tó pé mi ò ní kó má ṣòṣì tó bá fẹ́ ṣe náà but ó tẹ́ ò pọ̀ dáàkiri everywhere tó lè tó ti lọ ṣèrànù not inside my house. Why? Ṣọkùnrin tí ò rán mi tó wò pókè òun lè ṣe anything tó wù òun lè ṣe nǹkan ìdọ̀tí òun respect mi òun lè ṣe nǹkan tó wù nínú ilé mi ṣé òun lè fẹ́ kí n jókòó tí wọ́n lè because mo lè nígbà tí mo dẹ̀ ti mú táṣírí rẹ̀ ti tú tí mo ti mú you know and I think okay ó try láti bẹ̀ mí dáadáa yes he begged me but mi ò lè cope because báwo ni mo máa lo true love sí ẹ tó wá wà òkòkè kó máa lo nǹkan burúkú sí mi kó máa bí ìgbà tí èèyàn lékú síyàn tó ń wá ń léjò sí mi you know àjọ wà nulẹ̀ wàá máa ṣe àwọn nǹkan ìdọ̀tí tí ó respect ìyàwó ẹ̀ mo ní kó má ṣe rànà why inside my house. This is too much for me to handle. You guys should leave me alone. Ẹ̀yin tẹ́ bá ti gbàdúrà pé nǹkan tí mo face lọ́dọ̀ Segun Ogungbe àwọn ọmọ yẹn á face ẹ̀. Ìfọ̀rọ̀ yín tẹ́ jẹ́ obìnrin tẹ́ ń bully mi jù yẹn ẹ máa face ẹ̀ pẹ̀lú ọkùnrin tẹ́ bá yín lágbára Ọlọ́run. Kí ló dé kí ni mo ṣe mú ẹyin sọ́lá sáà mi ẹ pé MC Oluomo ló ṣe party fún mi. Ẹ ti know nothing about my party. Wọ́n fún mi ní 1,000 not until alẹ́ ọjọ́ party mi tí wọ́n dé Òṣogbo. Alẹ́ party mi kọ́ látọ́ dé pé Òṣogbo lèmi àti kọ́ àwọn committee mi lájọ lọ bá wọn náà ṣe fún mi lówó tó fún mi. Kí ló ṣẹlẹ̀ gbogbo náà? The pressure is real. You guys don't kill me ẹ jọ̀ọ́. Ẹ má pa mí fáwọn ọmọ mi. Kí ni mo ṣe fún yín? Do you even know what I went through when I'm with him? Ṣé ẹ mọ̀ kó tójú mi rí ni ẹ̀dẹ̀jọ́ torí Ọlọ́run? Last time tí Jesus bá gbé mi after my mom final burial. I even message Jesus about mo lọ sí díẹ̀ mo lọ send message to Jesus about if you want to tó bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí just come to me. Why are you saying nǹkan tẹ́ ẹ mọ̀ now? Why? And olórí burúkú Bukky Jesse náà bó ṣe lọ sọ orí burúkú ni ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi tó ń bú mi. Nǹkan tó mọ̀ tó mọ̀ ẹni tó ṣẹlẹ̀ nínú family yẹn. You don't know anything. Obìnrin dẹ̀ ni wọ́n náà Bukky Jesse. And people keep saying I should don't talk about so go kin dákẹ́. Ṣé mo dẹ̀ máa dákẹ́ mo dẹ̀ máa para mi sínú ilé ni? Why all this? You guys should leave me alone. Ẹ jẹ́ kí n ṣe yá àwọn ọmọ mi now. Ṣọkùnrin tí ò care fún mi, tí ò respect mi, lẹ́fẹ̀ẹ́ kí n jókòó tì. Ìgbà tí mo sì rí everything tó ń ṣẹlẹ̀, mo rí pé okay good. Nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé mi, ó lè lọ ṣe ń ta why in my house. Ó ti wá ṣe ilé mi mi ò lè ṣe mi ò lè bẹ́ẹ̀ cope mọ́. Ṣé ẹ̀ṣẹ̀ wà nù yẹn ni? Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi torí Ọlọ́run. Ṣé kí n máa pretend kí n pé bẹ́ẹ̀ mo love ẹ kí n máa love ẹ mọ́ ni? Kí n máa bá fi fake love lé mi ò lè ṣe mi mo bó ṣe pretend. Àwọn obìnrin tó pọ̀ máa ń ṣe tó máa pretend tó máa pa ọkọ wọn dànù. Mi ò lè ṣe. Because mo ní kó má ṣe ṣìnà.
Wo ní kó má ní girlfriend is not concerned kò kan go sí kò tó kan ayé mi pẹ̀lú yẹn. But why inú ilé mi? Ṣé àwọn tó ń ṣe àwọn tó ọmọlọ́mọ tó ń bá sùn ilé mi yẹn, àwọn ọmọlọ́mọ tó ń mú lẹ́sìn ilé mi yẹn, ṣé kó pa mí dànù ni? Àbí kó pa àwọn ọmọ mi dànù? Kí ni mo fi wá jẹ̀bi? Ẹ̀yin obìnrin lè dẹ̀ ń ṣerú nǹkan ìjọ, ẹ̀yin obìnrin kókókókó lẹ́ ń búlì obìnrin ẹgbẹ́ yín jù. Why here? They stop it now. This is not good enough. You guys should stop all this. Stop bullying me. ẹ jẹ́ ká mú dá dúró mẹ́yàn. Ó ti sọ̀rọ̀, ó ní ẹ̀yin obìnrin lẹ́ ń búlì òun jù. You should stop bullying her, please. Pàtẹ́ bá búlì ẹ̀yin lẹ́ni tó bá kó àti depression tó bá di pé ó di nǹkan míì, ṣágbára yín máa wá ká ń gbà yẹn. Ṣégbà lójú yín máa wá já. You don't need all this. It is a family matter. You should not interfere in it. Nǹkan tó bá sọ jáde ní kẹ́ bá gbà, tó bá ti sọ ẹ fi sílẹ̀. So why are you now using your comment to make her feel depressed? Please, ó máa fi àsìkò yín rọ ẹ̀yin èèyàn wa tẹ́ ń sọ̀rọ̀ sárábìnrin àbí tẹ́ ń bully ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ó ti sọ, anybody that wants to interview her, you can come to her, she would answer you. So why are you now using your own perspective to just make any comment out or anything just on her? It doesn't work that way. So ní ìjùbẹ́ àlórí ètò lónìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Wunmi Ajíbóyè, we still love you. So ẹ̀yin tẹ́ bá ń bully ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ filẹ̀. It is a family matters. Ẹ fi sílẹ̀. Let her sort it herself. Kọ́lọ́n bá ní máa ṣe yanjú, kọ́lọ́n bá fìyànjú sí àwọn àgbàlagbà tó bá lè bá wa dá sí láàrin àwọn méjì náà. Kọ́ ètè bá wa dá sí kọ́rọ̀ kó ètè kúrò lẹ̀. So please and mo ń bẹ̀ yín, mo lè rọ̀ yín lẹ́jọ́ torí Olódùmarè. Ẹ jẹ́ kó settle matter yìí kó dẹ̀ tán síbẹ̀. Tó bá ní fẹ́ràn ọmọ fine, but they should stop bullying her. Ó ní kẹ́ fòun sílẹ̀ kóun fàyà àwọn tó àwọn ọmọ òun. Ẹ yé ń bully ẹ̀ náà, tẹ̀ ń bully báwo lè kó ráyè tọ́mọ. Why won't she feel depressed? So please, mo ń rọ̀ yín ni mo lè ń bẹ̀ everybody ní àwọn tó bá ń comment tó fi comment fi máa bully ẹni lẹ́ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run abẹ̀yìn ni. So ní ìjúwà lórí ètò lórúkọ mi ò yí padà, Òtúnsànyà lórúkọ bá tó bí mi lọ́mọ. Adébọ́lá Adégoróyè Àkànní Olóhùnyàn lórúkọ tèmi ń jẹ́ Jíjágúnlábí àsìdìbò ìpínlẹ̀. Ìwọ́n àdó bàbá Adúláni General ló ń ké sí yín lọ́wọ́ lórí ìkànnì ni Africa Media Live Television lórí ètò sọ́ọ̀tì ẹ̀ kí n sọ tèmi. Ẹ ṣé. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.